A kú òwúrọ̀ ti tòní àkóbáwo tí ojú ọjọ́ náà ṣe lọ́dọ̀ oníkúlùkù wa. Kí Elédùà kó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa, kó má fi ẹnìkọ̀ọ̀kan wa lẹ̀. Gẹ́gẹ́ bí ètò wa ti tòórọ̀ ti tòní tí a pe àkọlé rẹ̀ ní ẹ̀kọ́. Ohun tí a ó fi fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni òwe. Abala òwe náà ni a ó lọ ní òwúrọ̀ ti tòní. Òwe tí a ó sì lò òun náà ni òwe tí àwọn àgbààgbà Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí a máa ń gbọ́ lẹ́nu àwọn àgbà. Òun náà ni wípé lóòwèlóòwè náà ni à ń lùlù àgídìgbo, ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn nímọ̀. A máa ń sọ lóòwèlóòwè náà là ń lùlù àgídìgbo, èyí tí Yorùbá tí a bá fẹ́ wí dáadáa kì í ṣe àgídìgbo. Tí a bá fẹ́ wí ní ó yẹ ká máa tẹ ahọ́n wa ká máa sọ lóòwèlóòwè náà là ń lùlù àgídìgbo. Kì í ṣe àgídìgbo, àgídìgbo. Ọlọ́gbọ́n ní jò, ọ̀mọ̀ràn ló mọ̀ ọ́n. Òwe yìí báwo ló ṣe gbà wáyé? Báwo ni a ṣe di bí ẹni tí à ń jójó yìí? Àwọn tanimọ̀ jò. Láyé àná rí, àwọn ìjòyè kì í ṣe gbogbo àwọn ìjòyè o. Àwọn ìjòyè lápèjúwe, ìjòyè ọ̀tún, olóyè ọ̀tún àti ọba kábíyèsí, àwọn ni wọ́n jójó yìí. Ìlù yìí kì í ṣe ìlù lásán. Ìlù kan tó ṣe ká ní pé tí wọ́n bá ń lù ú, tó bá ń bẹ níbẹ̀ ò ní gbọ́ àgbọ́yé ìlù náà lẹ́yìn àwọn onílàákàyè, lẹ́yìn ọba pẹ̀lú ọ̀tún rẹ̀ náà ni wọ́n gbọ́ kan tí ìlù náà ń sọ. Ọmọ jó, ọmọ yọ ẹsẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń jíjó ìlù yìí. Sàtá Àkàndé òwe tí ó ní lóòwèlóòwè náà là ń lùlù àgídìgbo òun la fi kóra wa ní ìdánilẹ́kọ̀ọ́ lówùrọ̀ ti tòní gẹ́gẹ́ bí nǹkan tí a fúnra wa. Ká mú lò ká mọ sọ láwùjọ wa látòrí tí a bá jọmọ Yorùbá, tí a bá sọ̀rọ̀ mẹ́wàá kalẹ̀ tí wọ́n bá rí òwe mẹ́ta tàbí mẹ́rin bẹ́ẹ̀, ọ̀rẹ́ mi Yorùbá ẹ kù díẹ̀ káàtó. Kí Elédùà kó má fi wá sílẹ̀. Sàtá Àkàndé ni orúkọ tèmi ń jẹ́. Láyọ̀ o, tó bá di lọ́la a ó máa tẹ̀síwájú lórí òwe. Òwe tá a ó lò náà ni wípé bá mi ná ọmọ mi kò dénú alábíàmọ́. Á fúnra ní àlàyé nípa bó ṣe wáyé àti bó ṣe ń lọ. Ó dìgbà o.